kí ó yà yín lẹ́nu àwa tí a wà ń bí olóyè onípokia tilẹ̀ ìpokia lápapọ̀ ni wọ́n tẹ̀lé kí a tẹ̀lé àwọn ìwà sí àwọn tó wáyé náà láti ọ̀dọ̀ onípokia ni gẹ́gẹ́ bí kábíyèsí wa wọ́n ṣe nífẹ̀ẹ́ ìlú wọn àti àwọn èèyàn ọdún ẹ̀ so àsìkò tá a ti wà yìí wọ́n bá àwọn ọmọ wa fẹ́ ṣe WAEC SS3 examination tí wọ́n sì kó máa nídìí so kábíyèsí wa pè tó máa ń ṣàǹfààní bẹ́ẹ̀ fáwọn èèyàn pé àwọn èèyàn àtàwọn náà wọ́n lè dìrò ọbẹ̀ torí pé ẹni tí ó ṣe wá sí kíní náà ó jẹ́ láàánú tí kò fi ti òṣèlú àbí ti ẹ̀yà fi ṣe nǹkan ẹ̀ tipẹ́tipẹ́ náà tí máa ń ṣe bẹ́ẹ̀ tí kábíyèsí wa sáà bá wọn sọ̀rọ̀ wọ́n rí pé àwọn èèyàn táwọn náà nídìí ẹ̀ wọ́n fi ní ká tẹ̀lé wọn bí láti san owó WAEC àwọn ọmọ so 10 tí wọ́n bá ṣe bí wọ́n á tún lọ ṣe ní jùdí school ní ìpokia àwọn èèyàn mẹ́rin náà wọ́n fẹ́ mú bẹ̀ láti san WAEC wọn láti ọ̀dọ̀ onípokia tilẹ̀ ìpokia ọba Ìsá Ọláníyàn Adéṣọlá Ọ̀ṣìgí ẹlẹ́ẹ̀kejì onípokia gbogbo tilẹ̀ ìpokia so ní ọ̀ràn wá síbi tí ó bá tún wá kú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn wa tí wọ́n wá láti fi àṣe ètò yẹn wọ́n á fi kún fún wa so níwọ̀n bá ṣókí tí nígbà tó yẹn ṣe ọ̀gá. Ẹ káàbọ̀ bí mo bóyá nǹkan kan wà tẹ́yìn sì fẹ́ sọ náà bí ọ̀bẹ̀yà kẹ́yìn sọ kí wọ́n. Ẹ ṣé sàn àwa àti Èkó láti wá ẹ̀ṣẹ̀ rí wa yìí láti NGO kan tí gbogbo èèyàn mọ̀ sí And Somebody Foundation tí aláṣẹ àti olùdásílẹ̀ jẹ́ Chief Prince Adéyínká Adéọlá Azan àwọn ò sí nílẹ̀ yìí wọ́n wà ní òkè òkun nílùú Amẹ́ríkà bọ̀ àwọn náà jẹ́ olóyè ní inú ìlú yìí tí Bọ́ba Dára àwọn àtìyàwó wọn Chief Bọ́ba Dára Ìpokia ni wọ́n tí àwọn wọn dẹ̀ jẹ́ ìyè Bọ́ba Dára nínú ìlú yìí so NGO yìí a ti dálẹ̀ láti nǹkan bíi 20 years láti ń ṣe ó wà ní wọ́n ti bẹ̀rẹ̀ níbẹ̀ ní Amẹ́ríkà láti bí 20 years ago but a bẹ̀rẹ̀ ti Nàìjíríà ní 5 years ago in fact inú oṣù tá a máa mú ìta máa pé ọdún 5 so ẹni tó dá NGO yìí lẹ̀ bí mo ṣe sọ fún yín pé Bọ́ba Dára Ìpokia land àwọn náà wọ́n jẹ́ ẹlẹ́yinjú àánú ló jẹ́ pé ìbẹ̀rẹ̀ títí wọn náà kékeré títí wọn ó dùn ká má sàn kan mí so ìgbà tí Ọlọ́run dẹ̀ ṣe ìyanu fún wọn àwọn náà wá bojú ẹ̀yìn wọ́n wò pé èmi náà ti wà nínú ipò yìí rí so nígbà tí Ọlọ́run dẹ̀ ti wá fà mí jáde ó wù mí láti máa ṣe ìtọ́jú àwọn èèyàn WAEC ní kọ́kọ́ la máa ń fún àwọn èèyàn a máa ń jáde lọ síta láti lọ tọ́jú àwọn opó àwọn arúgbó àtàwọn ọmọ aláìní a máa ń ṣe ìyẹn náà so ìgbà tí a wá síbí làwọn náà wá wò pé kò ń ṣe Èkó tá a wà nìkan láti máa jẹ àǹfààní ẹ̀ o wọ́n gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀ ní inú ìlú yìí ìdí tá a fi débí lénìí nìyẹn pé láti wá wo àwọn ọmọ wa bíi mélòó kan láti fún wọn ní WAEC because gbogbo wa mọ̀ pé ìlú dùn lásìkò yìí ká má sàn kọ́ míì so WAEC dẹ̀ jẹ́ nǹkan tó wà very very important ní life ọmọ because tá bá fẹ́ lọ science institution without WAEC wọn lè lọ so ó wà very very important so ìdí tá a fi wò pé ká mú lára àwọn ọmọ kan lára àwọn ọmọ díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan fún wọn ní WAEC yẹn at least ìyẹn á tún dínkù nínú bùkátà àwọn òbí wọn so ìdí tá a fi wá sí bíbáyìí ní ìní nìyẹn. Okay. Lórúkọ mi àti àwọn òbí àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ mi àtàwọn ọmọ ọpẹ́ mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run pé irú ìrànlọ́wọ́ báyìí ó lè wá
Dó èèyàn kan náà wà ní ìpòkíà tó ń ṣerú ẹ̀, ìyẹn ni ambassador Abọ́lórin, àwọn náà ń ṣerú ẹ̀. Á ti tó bí oṣù méjì àbí nígbà tí kábíyèsí fẹ́ ṣe ọjọ́ ìbí ni wọ́n ti fún wa ní lẹ́tà pé ká mú àwọn ọmọ wa, a dẹ̀ kọ orúkọ lọ. Ìgbà ọjọ́ ìbí ẹ̀ náà rò bọ́n máa ṣe, but ìgbà yẹn nǹkan yìí kò wáyé. Ìjẹta ni mo kàn tún sọ̀rọ̀ pẹ̀lú àwọn pé àwọn tó promise wa àmà rí wọn láti wá pé Alájà Fausia Tójúọlá lọ wá ní pé kí n fún òun ní ìṣẹ́jú kan sí méjì pé òun máa pe kábíyèsí. Bọ̀ láti ìgbà yẹn náà mi tí ì rí èsì látọ̀dọ̀ wọn. So bí mo ṣe jókòó mi náà mo ṣáà rí pé ẹ̀ ń sọ̀kalẹ̀ nu mọ́tò tí mò ń wò ta. So màá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún oore ńlá tí wọ́n ṣe fún àwọn ọmọ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, gbogbo alámọ̀ bí Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí. In fact títí di àárọ̀ yìí mo ṣì ń béèrè lọ́wọ́ ẹni tó ń gba owó gan pé mélòó làwọn ọmọ tó ti sanwó nínú ọmọ 200 and something ta ní, bóyá 47 ló ti sanwó. So tá a bá fẹ́ tẹ̀lé nǹkan tí WAEC sọ gan, ìparí oṣù yìí ló máa close. So ó mì pọ̀pọ̀lọpọ̀ ọmọ ló lè má láǹfààní tí wọ́n bá sanwó. So màá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé àsìkò tí wọ́n irú àǹfààní báyìí ó ń wọ̀lú. Ọlọ́run tó wá ṣe wọ́n lólórí lásìkò yìí kò ní yọ wọ́n kúrò. Ikú ló máa ń ba ọlá jẹ́, kò dẹ̀ sẹ́ni tí ó lè kú nígbà tí Ọlọ́run bá lóhùn dé. Gbogbo nǹkan tó ń jẹ́ kú òjijì kò ní kàn wọ́n. Ìlú náà àtúbọ̀ máa dára sí. Látara wọn màá wá dúpẹ́ lọ́wọ́ olóyè Azan àbí Chief Adéyínká Adéọlá Azan, Chief Adéyínká Bọ̀bàdára àtìyàwó wọn. Ẹni tí ó bá ti dókè bó tilẹ̀ kó le tó bá dókè tó wá rántí pé àwọn kan sì tún wà nísàlẹ̀ tó ń gbìyànjú láti fà wọ́n sókè, ibi tóun náà wà yẹn kò ní dúró síbi òun tún máa lọ sókè sí. Ọlọ́run ò ní bá dáadáa tí wọn náà jẹ́. Àwọn ọmọ wọn gbogbo ibi tó ń bá wà wọn máa rá láàánú. So ọ̀rọ̀ náà ò ní pọ̀, kàn bá wa fún wa ní full address wọn so that a lè kọ lẹ́tà sí wọn. A fún kábíyèsí náà ní lẹ́tà láti lè jẹ́ pé ẹ wá bí káwa náà lè fẹ̀mí ìmoore hàn so that tó bá dún ọdún tó ń bọ̀ a tún lè máa retí tó jù báyìí lọ. So ẹ̀yin olóyè mo kí yín, àjíǹde ara máa jẹ́, àsìkò yín ìlú náà ní dàrú. Mo ṣe wá ń dà sí Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Àwọn ọmọ tí yín náà wọn ara láàánú. Ẹni tó fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tọmọ ọlọ́mọ, Ọlọ́run náà ló máa ń bá wọn gbé. Ní fẹ̀yìntì kẹ́ máa wá wò pé gbogbo wàhálà tiwa àwọn ọmọ tiwa náà dà. Mọ́ ṣe dé yìí tán bá ní kẹ́ lọ mọ́mọ́ yín wá, mo máa ń sọ fáwọn òbí pé ẹ gbìyànjú káwọn ọmọ ka school start. It is the foundation, the basic. Ọmọ tí ò bá dẹ̀ sí ní bàbá déèyàn bá jẹ́ olóyè tán bá ní ó yá wọ́n fẹ́ gbàyàn sí custom, ẹ lọ́mọ ọmọ tó kàwé 10 wá tẹ́ wá bojú wẹ̀yìn báyìí tẹ́ ẹ̀rọ ọmọ kankan. Ṣé àwọn pé gbogbo wàhálà tí yàn ṣe ó kàn waste effort ẹ̀, so tí yín ò ní jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ọjọ́ tó re bá dé àwọn ọmọ tí yín náà wà náà. So ẹ̀yin náà tẹ́ wá tẹ́ ṣojú bàbá wa Adéyínká Adéyàland tí yín náà dá wa pẹ̀lú yín. Ayọ̀ àti ìdùnnú lẹ fi débí, kò sí kékeré ìrìn àjò Èkó síbí. Ẹni bọ́ wọn máa disturb yín lọ́nà àbí? That is the way we live here. Báwa ṣe kò pa ń bí nìyẹn. So bẹ́ẹ̀ ṣe débí láyọ̀ ẹ padà délé náà láyọ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín. So kẹ́ bá wa kí wọn dáadáa. So ẹ drop address àwa náà lè tún kọ lẹ́tà sí wọn. Ẹ ṣé. So ṣá máa pe àwọn ọmọ yẹn jáde ní. Ipokia, Ogun State, and the team somebody is here to give scholarship on WAEC for the students you are seeing. And this is the head boy of the school. We are going to engage him in a few minutes. He's going to tell us how he's feeling and the other students are feeling too. And my brother, what's your name? What's the name of this school? Yeah, team somebody, an NGO from cut across the world, based in Nigeria and the USA. It's giving you guys a scholarship of WAEC. And right now, how are you feeling? As you said it, I'm feeling fine. I'm feeling happy. So this scholarship, it will also encourage our children if they feel about it. And they started doing well in school. So we are very happy with it. We are very proud of the Team Somebody Foundation. Sorry, are you born and brought up of this town? Yes. You are born and brought up of this town? What can you say? Can you describe this town? I mean, the education and some other things. The education in India
very good because we learned some little things because we don't have many teachers. Like what? You can say it. Like what? We don't have many teachers. Okay, teachers. Okay. There are some buildings that we're supposed to have, like laboratory. Our lab is not well kept at all. There are some things we lack. There is not enough teacher at all for maths, English, and other science subjects. Even art students also. Commercial, we don't have enough teacher. So if we can see, maybe someone can also help us, we're very grateful. When they told you that they are giving you scholarship for WAEC, how did you feel? Or have they notified you that they are bringing such a thing like this, or you just saw it suddenly? I just saw it so that I'm just taking money for WAEC. And I can also see that most of us, we haven't paid. But we are very happy because we have this. Some students among us, they went out to work to search for money. They help their parents to get money to come and pay this for it. And now, as we have already been given scholarship now, we will stay and face our study. We will not be going up and down for search for money to come and pay. So what do you have to tell somebody? What I have to tell to somebody is that they should keep it up and God will grant them the grace we want. Yeah, with this now, you are telling us that Somebody Foundation have already given you hope that tomorrow is better. Yeah. Yeah. What do you tell the government? Let's talk with this. What I have to tell the government is that the government is supporting somebody to let this foundation to continue, this scholarship to continue, so they support them. They support them somebody. And your words to the people out there, the people that they are well to the people. What do you want to tell them about what is happening to you today? Today, as I am standing here, I'm very happy and to the people that they should continue doing this. It encourages us as a student that in nearest future, we also will do such things to encourage our young ones. Your name once again? I wrote it. Thank you. Sorry, please. So guys, Are you know somebody? who are you? I'm somebody. 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 Say thank you. Are you? I am Say somebody. thank you to somebody's foundation. Please let me hear you. Thank you, Somebody Foundation. Are you know somebody? We are somebody. Are you know somebody? We are somebody. Who are you? We are somebody. God bless you. So what do you want to learn somebody? You have a somebody for somebody's foundation. What do you want to see? Let me hear you. Can see. Let me hear you. Sing, just sing. Be singing. Let me be hearing you. Be singing. I'm hearing you. Can't you sing? Just let me hear you. Ayo. Marvelous. Yes, marvelous. Yes, marvelous. You know how. Gẹ́gẹ́ bí olóyè ọba onípokia ti ilẹ̀ Ìpòkíà ni wá, ọba Yísà Olúṣọlá Ọláníyàn Adéníyì Ọ̀ṣìngín ẹlẹ́kejì ni a wà ní bí a wà ní District School Ìpòkíà. Àwọn èèyàn wa tí ẹ̀ ń wò tí ó wà pẹ̀lú wa yìí láti Èkó ti wá. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, orúkọ mi ni Chief Jagunde Yesike Ọ̀ṣunbàmọ̀ of Ìpòkíà Kingdom. Àwọn tí ẹ̀ ń wò pẹ̀lú wa yìí àti pé ẹni tí ó rán ọ wá tí ó jẹ́ olùmọ̀ kábíyèsí tinútinú tọkàntọkàn tó sì joyè lábẹ́ ọba wa onípokia tilẹ̀ Ìpòkíà Ṣíù Babádára tìlú Ìpòkíà Kingdom. Orú ètò tó wá ṣe yìí wọ́n tó máa ń ṣe tipẹ́tipẹ́, but nígbà tí kìí gbé bí ẹnìkan sọ fún àbọ̀mọ̀ ẹnìkan mọ́ ìlú bíi láti máa ṣe, wọ́n ti ń ṣe láti bíi 20 years ago. But eléyìí tó wá ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ni ọba wa sọ fún wọn pé àwọn náà ní ìdí nǹkan bẹ́ẹ̀ nílùú wa yìí, because gbogbo alámọ̀ àsìkò tí a wà yìí tí àwọn máa fẹ́ ṣe WAEC SS3 examination, ó dẹ̀ máa ní ìdí pé wọ́n mẹ́sàn-án WAEC. So gbogbo ọwọ́ òrí bákan náà wọ́n dẹ̀ ti ń ṣe káàkiri náà ní àwọn nídìí wọn á ran àwọn èèyàn wọn lọ́wọ́ nílùú Ìpòkíà yìí láti sanwó WAEC àwọn ọmọ níbi níwọ̀nba ibi tí agbára wọn bá gbèdé. So àti kò ní community high school báyìí sìn tíbí ni ó kàn láti ṣe
láti fún àwọn ọmọ ní owó WAEC láti ọ̀dọ̀ ṣe bàbá dára ìpòkíà. Ẹni tó ṣe olùmọ̀nà wọn délẹ̀ yìí ni ọba wa Yísà Ọláníyàn pé kàn wá ṣe irú nǹkan báyìí fún àwọn èèyàn wa níbí kàn sì lè mọ rírì pé àwọn èèyàn ṣe. So ẹni tó ń ṣe àgbàdúrà fún apá òní kú wọn lágbára Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ orí ńláńlá Ọlọ́run á fi rọ́pò ẹ̀ fún wọn. Wọ́n ṣe ṣe tọdún wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́dún tó ń bọ̀. Wọ́n ń ṣe kí àwọn ọmọ tó ti wà ńlẹ̀ kán lè ga sókè ni, àwọn náà tó ti wà lókè wọn ò ní padà sẹ́yìn láéláé. So ó jẹ́ nǹkan tó mú wa wá bí nìyẹn ní ṣókí, àfikún àti àlàyé tó tún tẹ̀lé àwọn èèyàn wa náà tí wọ́n á fi sí fún wa. Ẹ kú iṣẹ́ sà, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. So a wá láti group kan tí à ń pè ní I'm Somebody Foundation tí olùdásílẹ̀ tó jẹ́ chief, àwọn àtìyàwó wọn jẹ́ Chief and Chief Mrs. Adéyínká Adéọlá Hasan. Àwọn ni Chief Bọ́badárà of Ipokia Kingdom níbi tí àwọn dẹ̀ jẹ́ yèyé Bọ́badárà Ipokia Kingdom. So nǹkan tí a máa ń ṣe ní foundation wa ni láti ran àwọn ọmọ aláìní, àwọn tó kù díẹ̀ káàtó fún, arúgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So foundation yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti 20 years ago. But ní Nàìjíríà ń bíbá ìtorí àwọn tó jẹ́ olùdásílẹ̀ foundation yìí wọ́n fi ìlú Amẹ́ríkà ṣe ibùgbé. So àti ọdún karùn-ún wa rèé ní Nàìjíríà ń bíbá ìta tí ń ṣe kínní. So ìdí tí wọ́n fi bẹ̀rẹ̀ ni pé torí àwọn náà wo ẹ̀yìn, wọ́n wo ìgbà kékeré wọn wá, ó dùn náà ká má sọ nǹkan mi. So ìgbà tí Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé tó fà wọ́n lọ́wọ́ sókè, àwọn náà wá wò pé àwọn ní láti máa ṣe fún àwọn èèyàn náà gẹ́gẹ́ bíi pé àwọn náà ti wà nínú ipò yẹn rí. So ìdí tá fi gbé foundation yìí kalẹ̀ nìyẹn. Kò dẹ̀ ń ṣe WAEC nìkan, kò tán sórí WAEC nìkan. Wọ́n máa ń fún àwọn ọmọ ní JAMB, wọ́n máa ń fún àwọn ọmọ, wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ, wọ́n máa ń fún opó, wọ́n máa ń ran opó lọ́wọ́, àwọn ọmọ aláìní. So ìgbà tí àwọn náà wá wò pé ká tún lọ́dún yìí o, ká tún súnmọ́ Ìpòkíà ń bí, ká preach gospel yẹn wá sí ìlú Ìpòkíà ń bí báyìí, kó má jẹ́ wípé ní Èkó nìkan ni a ti ń ṣe. Though kò ń ṣe Èkó nìkan, but káwọn Ìpòkíà náà kó benefit from it. So reason tí a fi débí nìyẹn, tá wò pé at least àdẹ̀mọ bí ìlú ṣe rí, àwọn náà bó ṣe wà nílùú Amẹ́ríkà wọ́n mọ bí Nàìjíríà ṣe rí. So àwọn náà wá wò pé tó bá jẹ́ níbi tí WAEC yẹn káwọn ti ran àwọn ọmọ lọ́wọ́, at least ọmọ tẹ bá ràn lọ́wọ́ tẹ fún lówó WAEC, ó ti kúrò nínú bùkátà òbí, Ọlọ́run á dẹ̀ tún máa ran àwọn òbí lọ́wọ́ síwájú sí. So ìdí tá fi wò pé ká ṣe ní ibi báyìí nìyẹn. So a ti lọ sí community secondary school, a dẹ̀ tún touch community primary school, community junior secondary school láti fún wọn ní àwọn souvenir, àwa ìwé, pen tá mú dání. But ní secondary school àwọn ọmọ ní WAEC ni a lọ rí ní ibẹ̀, táwọn náà dẹ̀ tún jàǹfààní àwọn souvenirs wa tá kó wá. So ìdí tá a fi ní ká wá sí bíbáyìí náà nìyẹn. So ní bíbáyìí àwọn ọmọ yẹn náà list wọn wà lọ́wọ́ wa ní ibi tá a máa kọ jáde fún yín, tẹ́ máa bá wa pè wọ́n láti bá wọn sọ̀rọ̀. A dẹ̀ máa rọ̀ yín kẹ́ bá wa jíṣẹ́ wa fún principal, torí pé bá àtẹ̀ ṣe bá principal yẹn ó kọ́kọ́ bomi sí mi lọ́kàn, bọ̀ èèyàn sí principal sí nílé, èèyàn wà nílé, so a tún bá èèyàn nílé. So inú wa dùn pé kò tiẹ̀ ṣe pé ẹ̀yin méjèèjì ni sí nílé, a bá principal bọ̀ a bá vice principal. So Olúwa ṣeun. So a máa pe àwọn orúkọ àwọn ọmọ yẹn fún yín ní bíbáyìí. Sir, so District High School Adeogun Alid, Oyebo Faisal, Olaniran Nafisat, Ọ̀ṣunbùnmi Olúwadámiláre, number, okay, oh yeah. Megome Janet Adeosun, Ọbanla Kamilat, 6 abi, 6.
Then Aro Christiana. Okay. That's for WAEC, abi? Yes, sir. Ẹjọ́ kí ló lè foundation yẹn lẹ́ẹ̀kan sẹ́yìn? I'm Somebody I Foundation. am somebody. Yes, foundation. Who are you, sir? I am somebody. You are somebody. Who are you, Àti sir? fún I am wọn ní somebody. 7 ó jẹ́ 9 19. Tí ó dá ẹnì kọ̀ọ̀kan wá lẹ́nu rí. Ó bẹ̀rẹ̀ láti orí kábíyèsí wọ́n facilitate this program. I really appreciate it. Ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi contribute ti wọn development ìlú yìí náà ni wọ́n gbà yẹn. Kábíyèsí àtàwọn ẹ̀mẹ̀wọ̀n tó jẹ́ ìlú yìí I really appreciate it pé ẹ fi sígbà kankan rárá ẹ fi ìgbà kan fi wá sílẹ̀ ní this high school. I really appreciate it. Ọkàn náà di member of the foundation àtàwọn màmá wa àti iye wa tí wọ́n dá foundation sí. The founder. Àwa kọ́ la dá sílẹ̀, founder ló rán àwa wá síbí. Ẹni tó dá sílẹ̀ ni Chief and Chief Mrs. Adeola Adeyinka Hasan. Say this kind of program, time that I need mostly in this our community. This is a school where you see the students coming to school in the morning with gari, soak the gari in the water early in the morning. Oh, I don't want to from me. Can such a family afford the payment of WAEC? This is a school where one day I met a student sleeping under the one corner of the classroom. Ló ṣẹlẹ̀ ló ṣe pọ̀ báyìí. Ló ṣẹlẹ̀ mo ti lọ mọ́ o. Ṣé o ti jẹun? Mo ti jẹun. Kí ló wá ti wò láàárọ̀ yìí? Mo ti lo oògùn. Kí ló lò? Mo lo paracetamol. Empty stomach. Ìgbà tó wá lò tó kàn, òun jẹ bọ́ǹsì ẹyọ kan. So this kind of program, I need to go need meeting because our principal still need before we judge. Bọ́ba dára. Àmín. Wọ́n gba ẹni tó bá ń ṣe wàhálà lórí ọmọ ọlọ́mọ ọmọ tí àwọn ọmọ tàbí fún ìṣòwò ọmọ wọn rí. Bẹ̀tẹ̀ Ọlọ́run tó wà lóko ó sì mọ̀ wọ́n. So ibi ò ní pa àwọn náà. Àwọn fámìlì tí wọ́n máa benefit kìíní ní ìsìn kódà wọ́n máa gbàdúrà ní gbogbo àdúrà tí wọ́n bá ń gbà ọ̀rọ̀ àjẹkọ̀ ṣe ọmọ lórí àdúrà tó bá ń gbà á kan àwa náà. So I really appreciate torí pé today is Friday láti lè jẹ́ ká lọ present kìíní fún bá mi ṣiṣẹ́ ra fún kábíyèsí tó àti gbogbo ẹ̀yin olóyè kò ní sun yín o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owo FM Lagos. Bye.